هل لك سر عند الله بينك أنت وبين الله؟ أقول فورا أبا تشكر بي pẹ̀lú ìdẹ̀ra ẹ̀ gbogbo tí a mọ̀ sí dáadáa láyé a máa gbé pérépéré tí ò ní ní kankan pẹ̀lú àwọn ọlọ́run ọba náà òun níbi ń ṣe àbùkù kúrò níbi àwọn àṣìṣe wa ọba tí a dúpẹ́ fún yìí kó ọlọ́pẹ́ tí a dó fún ibi tí a gbé kù sí ọlọ́run tó gbẹ́ nìkan wá ṣe àwọn èyí tí a ṣe tó kù díẹ̀ káàbò ọlọ́run tó yá àti nìkan kan wá ọba yìí ajẹ́rìí pé ọ̀kan ṣoṣo ní nínú ọlá àti ìdẹ̀ra àti ibi ìjọsìn fún nǹkan wọ́n ti já sí pé ajẹ́rìí pé alẹ́bọ̀wá Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́kọ̀ọ́ba kí ọlọ́kọ̀ọ́ba kí alẹ́bọ̀wá Muhammad tó bá kẹ́kọ̀ọ́ máa wà lé àtàwọn ìyàwó ẹ̀ láwọn tí wọ́n sí ọmọ bá pẹ̀lú ẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n fi jọ ní ilé ìsàlẹ̀ wọn àwọn sallallahu alaihi wasallam ìdí ọjọ́ ìsàn wá ní wọ́n lè kọ̀ọ̀kan àwọn ọmọdé báyọ̀ lọ ní ìkọ̀ọ̀kan àti bàbá wọn jẹ́ kí a kú sí mùsùlùmí. ẹ̀yin jàmáà mùsùlùmí Ramadan ló ti tán ní àná kan gbogbo wa sọ pé Ramadan ń bọ̀ ọlọ́dún bọ̀ aláyé ọlọ́run bá ní kí ó wá aláyé ọ̀rọ̀ àwọn ọlọ́run ó ti fi wálẹ̀ fún wa ọlọ́run jẹ́ kí a gbà nílẹ̀ nítorí pé títí sí kò sí ẹni kankan tí ó ní ìfọ̀kànbalẹ̀ àbí ìfọwọ́sọ̀yà pé òun pa òṣì mo dé sọ̀rọ̀ pé yìí ọmọ ya wa tàwọn jẹ́ mẹ́ta fàṣásí àdọ́kẹ́wò sàwọ́rí dùwà islamic mo ṣe lòun bá pàṣẹ láàárọ̀ èyí ló ti jáde láyé ó sì ṣe tafsir níjẹ̀jọ́ tọ́gbó ẹ̀wà táwọn gbogbo ẹ̀ tafsir ló wà inú oorun bọ́ sí kíá tóun náà ti ń rẹ̀ kàn pé ó ṣe ọ̀dọ̀ láyé ló fi já sí pé eré ẹsẹ̀ kan láwà ẹsẹ̀ kan náà dúdú náà dáadáa ẹni tó jẹ́ mùsùlùmí tó ní làákà yìí gbogbo ìgbà nínú ìgbésí ayé ẹni tó máa rò pé ṣètọ́nù kàmú lọ́wọ́ ǹjẹ́ yìí ti ń bọ̀ gbàgbà yìí lọ́bi bí a ti ń gbé agbọ́dọ̀ máa gbé àwọn èrò wa mo fẹ́ aláàtì máa gbé kúrú ká máa gbé kúrú nítorí pé ìwọ̀n bá ń ta pẹ́lú láyé kò sẹ́nìkan tó mọ̀ à ń sọ yìí náà ni ẹlẹ́bí ìjọba ti gba ṣe pé Ramadan níjọ́ tí wọ́n bá ń parí ẹ̀ báyìí lọ́jọ́ ti pé jọlọ́pọ̀ ọlọ́run ọ̀dàdé yìí lórí jásí pé ẹ̀dá àkùnjọ́mọ́ ẹ̀ ká ṣe làákà yìí ká gbìyànjú ká tararó ká tó àníyàn wá ṣe dáadáa ọlọ́run ló mẹ́rin tí ó gbádùn o bí ó ṣe ń sọ̀rọ̀ yìí bóyá náà nígbà tó mi mọ̀ ọ́ ọlọ́run gbogbo ẹ̀ wà jẹ́ kọ́nà ọba aláàánú jùlọ àmọ́ àgbà ń gbé dájúdájú gbogbo abára láyé kọ́nà ọba ní ṣe ọlọ́run kó jọ ọ́ jáde kọ́wọ́ náà kọ́ tí a dún fún kọ́nà jẹ́ ká rí ẹ̀yọ̀ Ramadan náà kọ́nà jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láàyè wa pẹ̀lú àdáfíà àti ìjọba àtàwọn fàdé wọn alẹ́ náà àwọn ọ̀nà kó bàtà ìlà 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 ọ̀rí. jama ọ̀rọ̀ ẹgbẹ́ ìkọ̀kan wa bí a béèrè nísìnyí pé máa da àmì kùtì ṣáà Ramadan ماذا فعلت ماذا قمت به نقول في رمضان لا كلمة مشي هل فعلت خيرا أولي المشي أبو الله يا ونكون داخلين لا نكتب بيسيه àyíká kan ṣe aburú mo ṣe ni jọ̀wọ́ aláti béèrè láti ìlọ Ramadan ìdí sí kálí bá ọmọ bá ti fẹ́ ṣe díẹ̀ burúkú bá ti fẹ́ ṣe gbà kálí bá fi mọ́ ṣé àwọn ẹ̀rọ nípa dáadáa ni àbí sàárà náà ló ṣe dáadáa àbí kìyàmù lẹ́yìn òun ló ṣe dáadáa ọ̀yẹ̀ kò béèrè tó bá já sí pé o bá ṣe dáadáa sọ fún ọlọ́run bá bí kíni Rabbana taqabbal minna innaka antas sami'ul alim
sọ́bẹ̀ fún ọlọ́run ti ṣe ìbálòpọ̀ kò wá tó lọ́wọ́ lórí ẹ̀. tọ́wọ́ wá já sí pé olówó wá ní kí àwọn ìgbà wà níbẹ̀ ní kankan ṣẹ́kù tí ó tọ́pa sọ́bẹ̀ ọmọ ahùn máfúrélé wà tó máa aláìyá ní ìlànà àtàwọn ahùn máfúró sọ́bẹ̀ fún ọlọ́run nígbà èdè ọlọ́run mo tó bá síwájú ìrìn ọlọ́run ọba tútú bá mi àti àforíkì ní ọlọ́run pa lọ́dọ̀ kó wá múra fún ìwọ̀nba díẹ̀ kan tí ó kù. nínú àwọn ìgbà tó ṣẹ́kù tá a fẹ́ ṣe tá a wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà ní ọ̀rọ̀ ìkìká fi amẹ́nubà fúnra wa ní ìjèrò òsásìkò àmúlò ọba kéwkéwkéw torí nǹkan pọ̀ láàyè àdúgbò akókò bí ìpolówó ìtọ́ náà ọdún náà ti wọlé lọ́nà ní gbogbo wà láyé bá ti fi ọ̀rọ̀ wà lórí ẹ̀. ìrìntìká mo sọ níjọ ẹjọ pé ẹ̀rí bẹ́ẹ̀ lọ́nà Qur'an àti sunnati Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé kí ẹ ṣe ìrìntìká. ògbẹ́ni kékeré náà wà mẹ́ yẹnu ta máa ń gbọ́ yín lọ́rọ̀ Ànábì Muhammad pé láàrin ìtìká ilá ìtàlá àṣàrì nígbà ìtìká kò lè jẹ́ ìtìká àyàfi ká ṣe láwọn mọ́sálásí lẹ́tà lẹ́nu mọ́sálásí ti Mákà àti ti Madina dikini Aqsa gẹ́gẹ́ bí àdéhùn náà ti pè wá. sẹ́rí hadith yẹn tí mo kà ọlọ́run tó mọ ohun tó dálé nínú yìí láwọn ọdún kan wà lọ. àgbàyìmọ́lẹ́ ẹni tó gbórúkọ tó ìbèrè nítorí ẹ̀. ayé àgbàyìmọ́lẹ́ ẹni tó gbórúkọ tó ìbèrè nítorí gẹ́gẹ́ ni òun ló lòdì sí hadith yẹn. tó ń dásí ní hadith yìí ń lọ ọ̀tọ̀ bí táwọn lọ ọ̀tọ̀ kọ́dà ọ̀ṣọ́ àjára di olùdíjáde tó bá wọlé dáadáa mùsùlùmí mẹ́ta ló wà mẹ́. ìwà àpẹyẹ tó wà láyà jẹ àwọn kan yìí báyìí wà lórí ohun tí ẹ ká máa ṣọ́ra fún tabari hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam aláti farabalẹ̀ pé àwọn ojú wo ló tún ní kí ni ohun tí àwọn àfa tí wọ́n nímọ̀ bí wọ́n lọ sọ nípa ẹ̀ wọ́n láti wò ná kó tó gbé ìdájọ́ lé lórí kọ́nà kó ṣàbọ̀lẹ̀ nìkan kan wa wọ́n sì sọ pé tábà sọ pé ìmọ̀láyé ìjọsìn ni wọ́n ní gbìyànjú kó mọ̀ọ́dọ́ tó fẹ́ gba ìjọsìn ti tiẹ̀ àní gbìyànjú kó mọ̀ọ́dọ́ tó fẹ́ gba ìmọ̀tọ́ fẹ́ fi jẹ̀sìn láyé mo ní sọ̀rọ̀ dáadáa gbèsè nìkan tó nípa ọlọ́run ọba tí sì máa ń sáfọ́rọ̀ o ní láti sọ dáadáa. ǹjẹ́ hadithi báyìí tí ó wáyé léèkì bí ń tọ́ka sí pé ìtìkáàfù ńkọ́ a lè rí ṣe bí ìbáyìí ṣàwọn mọ́sáàsì mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀. àkọ́kọ́ àwọn afáàsọ bí hadith náà hadith sọ̀rọ̀ ìfún gẹ́gẹ́ bí ohun tó wáyé láyé kò rí pàpọ̀lú Ibn Mas'ud radiyallahu anhuma ajma'in. ẹjọ́ ọ̀nà kan ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́jì Allah sọ fún Ànábì Muhammad pé wala tubashiruhunna wa antum aakifuna fil masajid pé ẹ̀yin tí ẹ fẹ́ ṣe ìtìká ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín tí bá ti bá ń bẹ̀. níbo láti ṣe fil masajid nínú àwọn masalasi ṣẹ́dún ìdílé arúgbáwá tí wọ́n bá kọ orúkọ kalẹ̀ tí alifu alam tí ò bá sínú ẹ̀ ẹ máa ń wá wà ń pé kí ni ìwọ̀n ìyókù tó bá ti jẹ́ ọwọ́ pín sọ́nà pípọ̀ ṣùgbọ́n èyí tó wáyé nínú àyà yìí òun náà ní wípé kí ni ó wáyé ní wáyé ń pé mọ́sálásí yòówù tó bá ti ṣe ọ̀nà àlàáfíà ṣùgbọ́n kò lè lọ́lá tó mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta tààrà ọ̀gbọ̀n yìí. wọ́n ti yé nísìn yẹ àyà yìí báyìí nǹkan ó wá fi hàn wá pé ẹ̀yìn tìka gbogbo mọ́sálásí láyé láti lè ṣe àwọn àfáàrí wa ní èyí tó fi dá gbìyànjú sí mọ́sálásí kí ni tó ti ń kí jímà nítorí pé kò dá ń gbé kí ọmọ jáde púpọ̀ pàtó yàrá ṣe ọyìn ti kà láì jẹ́ pé ìdí pàtàkì kan wíyàn jáde kó nínú ẹ̀ tó bá já sí pé mọ́sáájú ló fi ṣe sẹ́ kò ní dín kó fẹ́ wá kírun jímọ̀ ní jáde kó mọ́sáájú lọ sí kíni síbòmí lọ́pẹ́ ní mọ́sáájú jímọ̀ nǹkan ó ní ọlájú àwọn mọ́sáájú tí ó ṣẹ́kì rọ̀ èyí ni jẹ́ àlàyé bí ẹ̀kan nípa ọ̀rọ̀ ìrìn tìka alábẹ́ ní tìka àyíbóbìnrin ṣe àṣepọ̀ a sì lo ewé tó yí lọ́pọ̀lọ́ dáàbò mọ̀ tá à ń sọ mọ́ bá ti wáyé bẹ́ẹ̀ ní tìka fún yìí ó bàjẹ́ a sì jáde on the result nkó jáde kó mọ́sáàsì ní kò sí nǹkan tó mọ jáde kan pé lọ bẹ́ẹ̀ ni tí kò sí nǹkan kan ní ti ká fẹ́ ṣe ni ó bàjẹ́ kì í wá ṣe wọ̀ nípa ara ilé ẹ̀ wọ́n á wọ ẹni ẹni ti ká wọ́n á pa wọ́n lẹ́sẹ̀ gbà ìsúnmọ́lé wọ́n ní kì í ṣe wọ̀ ní Islam bó ṣe wáyé láti ànábì pẹ̀lú sàwùdá kí ọlọ́run tó bá kí ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyí láyé lọ nípa ọ̀rọ̀ ẹni ti ká ti àmàlà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ọlọ́run bá lọ́wọ́ táàbù lọ pẹ̀lú kábàá lé ọ̀la àbàlẹ́ yọ̀ ọ̀la. lẹ́yìn eléyìí kí nìkan tí ó kàn ní pé adójúkọ ọdún kìíní ọyí alifẹ́fẹ́ ọyí alifẹ́fẹ́ kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ nígbà kan
títí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó fi kó Mẹ́kà fi wá sí Madina. Anabi wa dé Madina ó ní bá ara Madina wọn náwọn ọjọ́ méjì kan tó fi máa ń ṣọdún. Anabi wa sọ fún wọn wípé ẹni ọjọ́ méjì kan fi máa ń ṣọdún ṣùgbọ́n Ọlọ́run bá ti yí padà fún yín sí ọdún méjì míì òun ní kí ni Eidul Fitr wa Eid al-Adha. Ìjọba tí Anabi sọ yẹn kọ́ ibi díẹ̀ múlẹ̀ wípé ọdún kan wà tó ń jẹ́ Eidul Fitr ọdún jẹ́ Eidul al-Adha nínú ọ̀rọ̀ Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Kótó ni pé afẹ́wà ṣọdún nǹkan kan ṣáájú ẹ̀ ká máa sí zakatul fitr zakatul fitr òun náà ni jákà tí a máa ń yọ yẹn. Jákà nínú Islam ó ní ìpìlẹ̀ náà wà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ti wáyé nínú hadith ibn Mas'ud àti hadith ibn Umar rahmatullahi alayhima jami'an. Jẹ́ ó ní ìpìlẹ̀ nke zakatul fitr aláti yọ kí ni pàtó ẹ̀ gan àti àǹfààní wo ló wà fún. Àǹfààní tó wà fún òun náà ní pé kí ni ìdúpẹ́ lákọ̀ọ́kọ́ lẹ́yìn pé Ọlọ́run ọba ní kí n gbàwẹ̀ láti ìbẹ̀rẹ̀ fi dé ìparí Ọlọ́run mo dúpẹ́ fún ẹ pé mo tú ẹnu pátápátá nítorí pé ẹnu táàtù lọ́wọ́ báyìí sẹ́ ẹnu pé kí n tu kí tútù di padà láńtú àti ìtú ẹnu pé pátápátá ọ̀hẹ́ o wá dúpẹ́ fọlọ́run kọba tó ní kí n tu pátápátá ọba náà mo ṣe kí n mo dúpẹ́ fún zakat al-fitr tí mo fẹ́ yọ ìlà yìí èyí nìyí àkọ́kọ́. Ẹlẹ́kejì àǹfààní ó máa wáyé pé zakat al-fitr ó wáyé ní wáyé wípé gbogbo ohun tí a ṣìṣe pátá nínú oṣù náà ọ̀rọ̀kọ́rọ̀ ìrìnkìrìn ìhun tó yẹ ká gbé ṣe ń kọ́ zakat al-fitr yóò máa jẹ́ sábàbí tọ́lọ́run fi ṣàmójúkúrò nù ẹ̀ àlérí máa ọjọ́ méjì. Ẹlẹ́kẹta oúnjẹ ni ó máa jẹ́ fáwọn aláìní oúnjẹ kí ni ó máa jẹ́ fún aláìní Ọlọ́run gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni ń gbé àwọn èèyàn kan wà àjọ fẹ́ sọdún ni Ọlọ́run ló mọ̀ pẹ̀pẹ́ sọdún gbà lórí wọn pẹ̀pẹ́ sọdún gbà lórí wọn Ọlọ́run nìkan ló mọ̀. Ànábì wa ní zakatul fitr sa'an min sha'ir aw sa'an min tamrin zakatul fitr sa'un kalayo sọ́hùn kan múdù mẹ́rin ló wà ní inú ẹ̀. Ọlọ́run wá fún àwọn àfáà Ọlọ́run fún wọn ní ìgbìyànjú púpọ̀ ẹ̀bá wà rí WhatsApp wọ́n jọ nǹkan ránṣẹ́ tó fi yé dáadáa wọ́n bá ti gbé agolo bánu tí a fi ń mu kíní ìbáwọn náà gbégbé náà nàtàná gbégbé náà kó wá bẹ́ẹ̀ ọba wọn mẹ́rin ẹ̀ ó dúró ló tẹ̀lé kan ọ̀dà ọ̀wárí ní ẹ̀ ṣe pàǹtí lẹ́bík ni o mẹ́rin ẹ̀ ní kúnnù tọ̀hún wọ́n yẹ kí sẹ́ẹ̀sì ló yọ fún kíni ìyẹn kan. Zakatul fitr ọ̀rọ̀ yẹn ní fún ẹ ìyàwó ẹ àti àwọn ọmọ ẹ ọ̀rọ̀ yẹn ní àmọ́ súnà ní ká yọ fún ọmọ tó ń wà lóye ẹ̀ tó ti jáde wọ́n sáré tó bá ṣe tó o ṣe náà ló ṣe kíni kò sí nǹkan kan yẹ zakatul fitr. ọ̀rọ̀ kan wọ́n wáyé láàrin àwọn àfa zakatul fitr wọ́n ní dandan ni ká fi oúnjẹ tá à ń jẹ núùlù fi yọ gàrí ìgbàdo bẹ́ẹ̀. àwọn afáwa sọ̀rọ̀ nígbà Ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ǹjẹ́ ẹ lè fowó fi yọ ǹjẹ́ a lè fowó fi yọ zakatul fitr ẹgbẹ́ mi dáadáa o ǹjẹ́ a lè fowó fi yọ zakatul fitr ẹ bá wo lọ́rọ̀ Ànábì Muhammad ẹni pé àlè fún ti yọ Ànábì ó pèsè díẹ̀ tamur aw sha'ir èso dàbí dùn àbí èso jéró àfihàn yọ àbáwọn kan tó jọ bẹ́ẹ̀ káwá sọ pé àfihàn fowó fi rọ́pò ẹ̀ nísìn ẹni kó tako súnà ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n àwọn afáàmì wa pọ̀ náà yọ lẹ́yìn pé tá a bá wá àsìkò tá ń lò lọ yìí àsìkò kan ní tí ebi wà níta àwọn èèyàn nídìí owó ju pé kò gbé gàrí fún àdúgbò kankan lọ kódà ní àdáwò fẹ́lú mi ń gbà mí tó já sí pé Ọlọ́run máa ṣọ̀rọ̀ abẹ́ o ẹni tó wà pọ̀lú ẹ̀ náà kó bá gbé kúrò fún pé áfíríkà mọ́tò dvc ó ní iye gbà tó jẹrẹ sí mọ́nú ilé ẹ̀
gbogbo ìṣẹ̀mí ayé ń yí láàrin gàrí kò bá mu gàrí yóò tẹ̀ bá ìbò ṣe fàwọ́fà kò bá mu gàrí yóò tẹ̀ bá títí àwọn ọlọ́run ìfàdé sí. zakatul fitr wọ́n wá yọ ọwọ́ ajá sí kéèmí yọ gàrí mo fi yọ mo gbé ránjẹ́ sí ìwọ́n yọ gàrí mo gbé ránjẹ́ sí ó ń tọ́ ń gàrí mo gbé ránjẹ́ sí. ọwọ́ àdìjọ ọdún bí ẹ bá ń jẹ ìrẹsì òun náà fi gàrí fi ṣọdún. àdìgbò lè díẹ̀ gàrí lòun ó kù sómi ló tún gbọ́ fọlọ́run nílẹ̀ bí alhamdulilayi ṣáàtẹ̀ ní ìgbàgbé sínú ó tún gbé ilẹ̀ tí ó ní kẹtàn lọ. irúgbẹ́ èèyàn bẹ́ẹ̀ ń kọ́ àkọ́kọ́ ọ̀nà àbáyọ ní pé tó bá já sí bá fẹ́ yọ nǹkan bẹ́ẹ̀ mímọ́ sọ gbogbo gbà ọba fẹ́ yọ zakatul fitr fi hàn gàrí ní àbílẹ̀ sí gbàdó níṣẹ́ kò lè jẹ gàrí lásán kò lè jẹ rẹsì lásán bẹ́ẹ̀ ni kò lè jẹ gbàdó lásán kì í ṣọ̀rọ̀ yẹ o ehun tó dáa jùlọ ní pé kí ni sẹ́mi fún ẹgbẹ́sẹ̀ rẹ̀ fún mi màmá àbí kúnkẹ́ fi ra nǹkan tó yẹ kẹ́ fi ṣe ní ìjọba náà kò ṣàpèjì ti pé sẹ́yìn kò sí ohun tó dáa tó àfáwá gbàgbẹ́ ní àìkéjì pé èèyàn lè fi owó fi yọ ṣùgbọ́n èyí tó dáa jùlọ lẹ́nu lè kíni ká yọ pẹ̀lú tí àǹdẹ́bí ní ká fi yọ ká wá sí ìgbìyànjú ká gbé owó sílé ẹ̀kún onítọ̀ olóṣèlú pàtàkì tó dáa jùlọ. zakatul fitr ọ̀rẹ́ yẹn ọlọ́lá ti yọ kó tó lọ kírun agbẹ̀dì nǹkan tó lọ kírun ọ̀rẹ́ yẹn ni. ìmọ̀ àwọn ẹni gbà mí pé zakatul fitr àyọ̀ sàtúnṣe tó ní lábájá ọmọ lábájá ká má gbé akọ̀bá mi bá kà yẹn wọ́n ti wá gbé fún nítọ̀ nípa yóò gbé fún ẹni tí ọbẹ̀ gbé fún dandan kò tí ì wá tẹni tọ́bẹ̀ ní gbẹ̀gbẹ̀ kò tí ì tẹnu wọn lọ kí òun yìí wọn ni kò sí wàhálà nílé ṣùgbọ́n tó àwọn fàṣílẹ̀ bẹ́ẹ̀ fún ẹ zakatul fitr kò sí zakatul sadaqa lásán kọ́lọ́ kò ṣe ní àjọ wọn lọ́dún kan wa aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum fastaghfiruhu innahu huwal ghafur. alhamdulillah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna nabiyyana muhammadan abdullahi wa rasuluhu صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين. أقول الصورة من الناس أجل كرم بعد شهور أجل كان أبو محمد صلى الله عليه وسلم يشرم والكرم ما كان أبو محمد تعالى عليه أصحابه اليوم. ìjọba nípa àwọn kankan tó jẹ mọ́ wọn bá wọn tó ṣẹ́kù àti ọdún òun ni a sọ fún ara wa ọ̀rọ̀ zakatul fitr wọ́n ti wá lọ bẹ́ẹ̀ ọwọ́ àbí ìrọ̀lẹ́ tí a parí àwọn ọgbọ́n gẹ́gẹ́ bí ìtọ́ka sí tí ànábi ṣubẹ́ nìkọ̀kan wa wípé àwẹ̀ a máa ń gbà á nígbà tá a bá rí àmì kan a sì máa ń tú ẹnu nígbà tá a bá rí àmì kan kí láàmì náà ní oṣù lókè orílẹ̀ súnmọ́ lè rògbòyà ti di wà á fẹ́rù lè rògbòyà ti di oṣù láàrin láti gbàwẹ̀ òun láàrin láti dá àwùjọ àtiwárí oṣù lókè nígbà oṣù yọ ọ nítorí kàtí ní ọ̀rọ̀ lọ́ọ̀tì ní oṣù kí láàṣẹ lẹ́ẹ̀kan náà orí kan gbé ọ̀rọ̀ pàtó yìí Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd Allahu akbar ẹni mo parẹ́ lé méjì ó sì wá ní kí ẹ parẹ́ lé kéwì ẹlẹ́mẹ̀ta àwọn àyẹ̀wò láti máa ń sọ ló mọ́sálásí lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ fún nǹkan náà fi sọ́lá papọ̀ kálukú mọ̀ sókè tiẹ̀ tásì gbóhùn sókè èyí àwọn ọkùnrin obìnrin ọ̀gbọ́dọ̀ gbóhùn sókè torí gbóhùn obìnrin kí ni obìnrin àìgbọ́. a sọ mọ́sálásí ẹ̀jẹ̀ àkọ́kọ́ kí o sì ti dùnú ẹ̀ a sọ nínú ọjà lẹ́yìn tí fi ń gbé títóbi fọ́lọ́hùn ńkọ́lọ́hùn bá tóbi jùlọ nínú ọjà ṣùgbọ́n àì lè ṣe bí báyìí àmọ́ tijú tàrà tijú fẹ́ da ọlọ́run àti fífọ́ ọlọ́run a máa ṣe aláwọ̀ akpọ̀ àpékinì nínú ọ̀yà látàlẹ́ náà a máa wá ṣe láàrin gbogbo àwọn ọ̀nà tábà ti ń gbà lẹ́yìn tó máa gbóhùn sókè ṣẹ̀dí àwọn gbólóhùn gba ìṣẹ̀ gbólóhùn kan tí máa ń lapa láàrin yẹn púpọ̀ kẹfẹ́ dídọ́ bá ń gbọ́ lórí gbóhùn gbọ̀n kankan wọ́n lè sáré ní ṣe Islam gan lára bàbá yẹn ní kí ni wọ́n ṣe ní sọ gbólóhùn kẹkẹ náà ń tọ́ka sí ọlọ́run mélòó ni ọ̀yọ̀ kan ní gbogbo méjì kò ní pé méjì láti kìí àwọn òbí gẹ́gẹ́ máa rìn ká dáadáa ẹlẹ́kẹ̀ẹ́ta ààyè náà ni ká máa kígbe gbólóhùn gbẹ́nu lé wa ká sì fi kọ́ àwọn ọmọ wa ń gbé gbólóhùn tẹ̀mù sọ̀rọ̀ ìyẹn jẹ́ irun tá a ṣe lálẹ́ ẹjọ́ náà títí a fi dé yídì táwọn wá kí èrò ṣe kíni òdúró ọwọ́ kan ọ̀rọ̀ yídì àkọ́kọ́ ìgbésẹ̀ ká tó lọ yídì
al-ihtisal wa tatayyub aláti wẹ̀ ìwẹ̀ kíni ìwẹ̀ jẹ́ lọ́kàtà máa ń wẹ̀ àwọ̀ ẹ̀ dáadáa màṣẹ máa ń wẹ̀ bákan náà kọ́ apá pàfẹ́ tó yẹ kí apá ẹ̀yẹ ọkùnrin tóbi ní ọ̀pọ̀lọpọ̀ náà wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sí kíni ọ̀pọ̀lọpọ̀ náà irú ẹ̀ wò ìran obìnrin kan pa pàfẹ́ ìjọ ọkùnrin kọ́ yóò wẹ̀ obìnrin pápọ̀ wẹ̀ ọkùnrin ó pa pàfẹ́ obìnrin ọ̀pọ̀lọpọ̀ sí kíni ọ̀pọ̀lọpọ̀ pa àwa gbìyànjú àwa wọ aṣọ tó dáa wọ̀ nínú aṣọ wa ibi kò láṣọ kan pàtó ìwọ jẹ́ láàbùkù jáde tó mọ́ wọ́n gbé aṣọ ọdún tamọ́ dára wọn láwùn ẹni fẹ́ lè jalè nítorí ẹ̀ ẹni bí ìbànújẹ́ bá lùgbèsè ayé pé òun ọ̀gá ṣọ̀ra mo yẹ wáyé pé ọlọ́run gangan o máa kojú láǹpọ̀ fún ọ́sẹ̀ mi ni kí lè rò ní pé ọlọ́run kò ṣe ní àtẹ̀wọ́gbà pọ̀gbọ́n náà nìyẹn ọwọ́ aṣọ tuntun ní pé kí ló ṣọdún náà aṣọ ọdún gbogbo láàrin wọ́n ti di púpọ̀ láàrin ẹ̀ ọ̀dọ́ kásí kò ṣọdún ọdún náà nínú gbé wa kọ́lọ́hún kó pàtàkì lẹ́ni ẹ̀ gbogbo ìjọsìn tó ṣe kọ́lọ́hún kó ṣe láti ọba ọdún náà nìyẹn níjọ́ tó bá pàdé ọlọ́run kí náà kó dùn pàdé ọlọ́run dáadáa ọdún nìyẹn ṣùgbọ́n bára láwa wọ aṣọ gẹ̀rẹ́jẹ̀ létí tó ta sí pé èèyàn pàtàkì ni wọ́n á rí kí nìkan aṣọra láàrin ọ̀yìn dáadáa kì í wá sí omi ká wọ̀ ọ́ kì í ṣe kí ni kì í ṣe omi ká dáṣọ tuntun ká wọ̀ ìwọ̀kọ́ àwọn ọmọ ẹ̀ka aṣọ tuntun kì í ṣe wọ̀ àmọ́ ká ṣọ́ra àwọn àkíyèsí láàrin àìṣọ́ kìíní náà bíyàn bá jẹ́ òbílẹ̀jẹ́ ní ìyá pẹ̀lú bàbá òbílẹ̀jẹ́ ní kò tí ìyá àti bàbá má jẹ́ kọ́ mẹ́gan ma gbẹ́sẹ̀ lérí ìlànà òbílẹ̀jẹ́ kó lè bà yé dáadáa tó bá jẹ́ ọmọ tí wọ́n náà máa gbọ́ tí ò dáa má jẹ́ kọ́ mẹ́kọ́ mu ó ti yé nísìn má jẹ́ kọ́ mẹ́kọ́ mu torí pé tó bá kú sérí bẹ́ẹ̀ ó lè dá kìyàmà kọ́lọ́wọ́ ṣe ìyàrá ní tiẹ̀ nìkan ọlọ́wọ́ wa ṣàánú ẹgbẹ́ kí ni gbà tó mú láyé òjẹ́kọ́ mẹ́mú ọkọ̀ ń bèbí ṣùgbọ́n báyìí wọ́n ti dàdọ́ òfin wọn ni àmọ́ òun mú ojú wa kọ́mọ pé bàbá àti ọmọ mú ìgbàgbá kò ní kò sáyé mi tọ́ka sí pé tàbá fẹ́ rọ́ṣọ láyé ìyẹn mùsùlùmí tọ́fẹ́ rọ́ṣọ láyé ájọ́ mùsùlùmí kan yìí kọjá kókó sẹ̀ kí ló ń ṣe kọ́mọ agbálẹ̀ lẹ̀ tí gbalẹ̀ sí wà yóò máa wá kó àwọn imí eríṣiríṣi tó bá ń kó imí bẹ́ẹ̀ tó bá ń kírun pọ̀lú ẹ̀ ọlọ́run nígbà àwọn ẹ̀wọ̀n ọwọ́ aráṣọ yìí ló balẹ̀ dẹ́dẹ́dẹ́ yóò mọ̀ wọlé lẹ̀ bó dáa lómi balẹ̀ fún gbégi ni bó bá rìn lọ ẹ̀mí ló ti mọ̀ pàṣẹ yẹn lẹ́yìn lọ́tọ̀ ó wà náà fà àlùkìmbà tó bá wọlé mọ̀ balẹ̀ lẹ̀ àwọn ẹ̀mí ló ti mọ̀ pọ́ àlùkìmbà lẹ́yìn lọ́tọ̀ aṣọ mùsùlùmí kì í wọlé ìwọ ni àmọ́ títóbìnrin lè wọlé díẹ̀ lẹ́nu tí ó fi bo ọ̀ṣọ́ rẹ̀ mọ́lẹ̀ ìyẹn ẹsẹ̀ ó wà nù ẹ̀ ṣùgbọ́n ìran ọkùnrin kò tí mo tó jọ ìyẹn lọ bí aṣọ níbi tàkọ́ yóò ń gbé pé ẹ̀pá lápẹ́ńdà kó túnra ṣe jọ̀mọ́ kò sínú ìtúnra ṣe fún sùnmí dérí ẹ̀ pé tó jẹ́ ọkùnrin ń gbé kó fá yorùbá yorùbá nìkan ló jẹ́ nítorí sí hàdà fi hìrù júùlà ìjọkùnrin sàn wà lára alábáyá ẹni àbáwọn dáhùn gbàgbé kó máa dẹ́ dáadáa káwọn obìnrin máa ń dé nǹkan wà bẹ́ẹ̀ bí a parí ẹgbẹ́ ńgbà tó fún wa dénú ẹ̀ nísìnyí ọwọ́ àlọ́ wọn nìkan jáwọ́ fún náà kó nínú ẹ̀ wọn máa tó kó sínú gbèsè ayé ẹ̀ bó o bá fáyé òǹgbà kò sọ pé ọdún eré ẹ̀ kó dínkù tó o bá fi ilẹ̀ kò sọ pé ọdún eré ẹ̀ kó lékún bí mo ṣe wà ní ọdún tí mo ní kò dínkù bẹ́ẹ̀ ni kò lékún bí ó ṣe wà náà nìyẹn tó bá bá parí ọ̀nà obìnrin tó bá ń fún bá àwọn ẹ̀wọ̀ yìí gbà tiẹ̀ wọ̀ yìí ó sì yàn ọ̀ jẹ́ ní ọlọ́wọ́ ọba rẹ̀ wáyé ọlọ́wọ́ ló ti ẹ̀kọ́ wẹ́ni ìṣùmọ́ ìyànṣẹ́ kí ni nǹkan wẹ́ni ìṣùmọ́ ẹ wá wò inna lillahi wa inna ilayhi raji'un ọba àlekè ọlá ó ṣe òfin ìrùngbà gbẹnu àlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam akọ̀ọ́bà àgbà ṣètọ́nu wọn ṣe nísìnyí àwọn àpàlẹ́ bọ̀ ó ti lé tẹ́lẹ̀ rí náà ṣètọ́nu ṣe báwo ẹwà ibo ẹwà wọn yàn kódà kò bẹ́ẹ̀ dáhùn lọ sí àǹfààní kan wà lẹ́yìn ọ̀hún kò ní mọ́ ti yẹ ẹ̀sùn náà dọ̀tẹ́ wọn ṣàlàyé nìyí ṣètọ́ ó ṣèwé òfin fún wọn bí ẹfin ìrùmọ́lẹ̀ wọ́n tẹ̀lé ṣùgbọ́n náà wọn bá àlejò ọlá ó ṣèwé ìfin fún wọn pẹ̀lú àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam akọ̀ọ̀bá àgbà tàbí ṣe ẹ̀kọ́ ọlọ́run àti àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ọgbẹ́ni kí mo bẹ́ẹ̀ lẹ́nu tó tẹ̀lé àṣẹ ọlọ́run tó tẹ̀lé súnà ti àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn onígbọ́ tí mo tẹ̀ oríṣi ni wọ́n báyìí ó búyàn ó jáde ní gbogbo kẹrin tí òbí sáyẹ àwọn àtàfẹ́ hàrù
fáàrí ni fún ẹ kó ní ògbọ́n fáàrí ni fún ẹ àwọn ibi tí wọ́n ti mú lọ́ba ní ògbọ́n wọ́n pe ní tẹ̀wọ́rìsì ògbọ́n ọ̀sán pé tó ka pé tẹ̀wọ́rìsì ni ẹ̀ ẹsẹ̀ mùsùlùmí kan jẹ́ tẹ̀wọ́rìsì láyé abẹ́dá mùsùlùmí tó tọ́ ẹni gbé ló wà nínú ìlànà tí Ànábì Muhammad sọ̀rọ̀ ní pàápàá ìlú àná yẹ ká tó àyè ṣe dáadáa gẹ́gẹ́ bó ta máa ṣe kò dáa ká tún dẹ̀ ṣe kọ́nà wọn láti lọ kó tó ní kọ̀ọ̀kan wá ṣe. ká tó wá lọ sí yídì ní súnà tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àyè gbé inú fìfò fi lọ sí yídì wọ́n ní tó dáa gbèdéke ní kájé sùmọ́kà wíìtọ̀rán wọ́n lè jẹ́ ọ̀kan ìbòjẹ́ mẹ́ta ìbòjẹ́ márùn-ún ìbòjẹ́ méjì lọ́kẹ̀ẹ́ wọ́n ní ká fi sẹ́nu ká tó lọ wíìtẹ̀ èso mọ́kà lọ sí dáa jùlọ pé kí yẹn jẹ èso mọ́kà ẹ lọ ka wọn tó wà níyẹn dáadáa àwọn kìbìrì wọn kà wọn mọ ìwà àwọn náà jẹbi lónìí mùsùlùmí tó má jẹ èso mọ́kà gbé jẹbi mọ́tò ìrọ̀ ni ẹ máa ń lé jẹbi lọ ẹ lọ tàn tí ẹ rò ẹ ní nǹkan tó wà bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn tí ọ wà ní ohun tó yẹ ká jẹ lórí kí á lọ sí yídì nìyẹn tábà lọ sí yídì títí fi dédé àwọn obìnrin tí wọ́n ṣe nǹkan oṣù àwọn náà ń lọ tí wọ́n bá dé yídì ibi tá a ti ń kírun wọ́n yà fún wọn gbogbo ń tá a bá ṣe wọn bá wa ṣe jáde parí kì í wá ṣe wọn ní Islam pé àparí ìlú kìkì káwá kíra wa báwo láti kíra wa bá taqabbalallahu minna wa minkum taqabbalallahu minna wa minkum kí ni túmọ̀ gbogbo ìjọ sọ àti wáṣẹ ọlọ́run gbọ́dọ̀ tó wáyé gbọ́dọ̀ ti yẹn bó ti ká kíra wa yẹn kọ́lọ́n kò ṣe ní àtọ́wọ́bá jàmọ́ lẹ́yìn eléyìí kí ló kàn ọkàn bí ká mọ mo ti padà àmọ́ ṣíṣì náà àmọ́ jáde bí ọkàn tó wá ní báyìí mọ́sáàsì lánàá ọlọ́run kò fi ṣe ṣọ́ wa o tí gbogbo àtàwọn sáré ń pé ọlọ́run gbà tá a ti ń kírun ìyẹn tó ń jí pọ̀ táwọn mọ́sáàsì ó yà mí lẹ́nu kálukú ń sáré bó ṣe dà ìwọ ń sáré bó ṣe bàjẹ́ tí wọ́n kírun lọ́wọ́ ọ̀pá yẹn lẹ́kùn kódà irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ọyẹ kí wọ́n mú dúró ọ́ndẹ̀ tó gbé sí ìdìbò ọjà alábẹ́ náà kọ́ sì bí lọ́rọ̀ dáadáa gbọ́dọ̀ ti kó irúfẹ́ iṣẹ́ kí ló ń ṣe mùsùlùmí ni ẹ̀kọ́ mọ̀ nílé ẹ̀ dáadáa wọ́n fẹ́ fọlọ́ máa sì bẹ́ẹ̀ náà àmọ́ wọ́n mọ̀ ń fẹ́yàn ti ṣe irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ náà sì gbọ́ padà láti fàásù Islam tó tọ́ bóyá ti ṣe mùsùlùmí tó tọ́ irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ní Islam èdè ìbọn jálám ọlọ́run méjì ṣe ìyàn jábùjábù jálám tó wọ ọ́ tọ́ka sí pé mùsùlùmí sàn náà bíbáwò ọwọ́ àjọkù sẹ́yìn ìrùn tó wọ́n ṣe ọ̀tọ̀ òun tó ń fẹ́ ṣe yìí ni ọ̀tọ̀ irúfẹ́ yẹn bẹ́ẹ̀ yẹn ti wọ́n lẹ̀ kálọ̀ ẹ mú dúró ni ẹ ti ń wòṣẹ́ pé ẹ̀fẹ́ náà pàṣẹ ohun tí ó ṣe kò sẹ́ni tí ó lè ṣe pẹ̀lú àṣìṣe àṣìṣe agbára á fi ìlànà tó tọ́ fi kàn án pé wọ́n yí jáde mọ́sálásí kó tó wá já sí pé gbogbo à ń sáré lẹ̀ látọ̀kọ́ lọ́n jẹ́ ká ṣe kúndẹ̀ tí gbogbo à ń sáré rí ẹ̀ wọ́n wá jáde mọ́sálásí bọ̀tá pẹ̀lú tó bá ra kun lónìí tó bá dọ̀la ìyọ́bíyọ̀ náà yọ̀ wẹ̀ lọ́dí kì í ṣòlè ló kàn lẹ́yìn Ramadan kódà yọ ọdún gangan lèmi ó ti gba nǹkan jẹ́ gan jọdún wọn náà fẹ́ ṣe àjọyọ̀ pé ọdún náà ó parí wọ́n pè múfà wọ́n pè mí wọ́n pè àwọn eléré báwọn ṣe àjọyọ̀ wàláhì ìbànújẹ́ láàrin ọ̀hún wàláhì ìbànújẹ́ gidi ni bí ìgbà pé afẹ́fẹ́ mi Ramadan náà wọ́n náà ìlú bí ọkùnrin sí àárín kankan ìfàájì kan sí obìnrin bá kí sùn ọ̀dùnkọ́ obìnrin gbogbo ẹ̀kan lọ bẹ́ẹ̀ náà káàkiri bá nínú ọlọ́lárí wọn náà lọ́jà rí Ramadan náà lálàáfíà wọ́n ti gba owó ẹ̀rọ jama ẹ̀ka ṣọ́ọ̀rì wàláhì ń bẹ nínú àwọn ẹni rẹ bí ṣe ń lọ ibà ìbànújẹ́ ní jẹ́ fún wọn pé níjọ́ ògùn afẹ́ rí padà yóò tún bọ́ aláyé mọ́ a lákàtà rí inú ẹnu Kùránì kíkà tàhájú tí ṣe kankan ìyá tó lè ó lè bá a tó ṣe rú ẹ̀ mọ́ wọ́n mọ̀ sunkún síwájú ọlọ́run pé ọlọ́run dákun gbalọ́dọ̀ wa ò yá ṣe mí ìmọ̀lá tí wàá ní plan mi plan B tó mu àwọn náà ọlọ́run mọ̀jẹ̀ kárí ní ọlọ́run gbogbo àwọn tó lẹ́nu bẹ́ẹ̀ tán tó àníyàn ṣe dáadáa wájú ọjà ọmọ ìyá mi ní Islam ìyá ẹ̀ bàbá ẹ̀ àbúrò ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ àtàwọn tí wọ́n súnmọ́ ẹ̀ dákun tí wọ́n ṣe ọdún ní rọrùn kọ́lá láàfin ọ̀rọ̀ gbé ìlú sínú ilé wọn mọ́ gbé ìbànújẹ́ sínú ilé fún wọn pàápàá jùlọ ìyàwó pọ̀ láwọn ọmọ tó bá ń jà pẹ̀lú ìyàwó ẹ̀ dákun parí ẹ̀ kí ní fàjà jù kò sí ní lásìkò oúnjẹ àwọn ẹlẹ́kùn tìdúró gba kí ní kankan ní fàjà ni àmọ́ kò kírun lásìkò kò sí yẹn ká gbìyànjú ká tún àníyàn ṣe dáadáa ká fi ìdùnnú àtayọ̀ fi ṣọdún gbé wa ká kó ní ilé ká jẹun ká fọyàn ló jẹjẹ ló bá tán ká kírun lásìkò ló ń tẹ̀síwájú ni ẹ̀ àdàbọ̀ Muhammad sallallahu wa parí ẹ̀ ọ̀nìsọ́mọ̀ Ramadan fàtàkùn ìsìnkú Shawwal kana qasiyan ad-dahr
gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ Ramadan ó wá fi àwọn mẹ́fà fi kún lẹ́yìn ọdún bí ìgbà pé ó ń tọ̀rọ̀ fi ojú ọdún kan fi gbà rẹ̀. ìtumọ̀ ẹ̀ ní tí a bá ṣe ọdún pẹ̀lú kò sí ọlọ́run ní mẹ́pẹ̀lú àbí ìṣèlú bàbá ṣe ọdún àwa yọ ọdún yẹn yọkó nínú ẹ̀ nígbà tó tẹ̀lé electronic direct bẹ̀sí nígbà rẹ̀ náà tó bá pa bẹ́ẹ̀ ń dúró lórí ìgbà rẹ̀ ọdún kan tí Ramadan dúró lórí oṣù mẹ́wàá títí Ṣawwal dúró lórí oṣù méjì ìyẹn lórí ìgbà ọdún ọlọ́wọ́ ẹ̀sìn tó dáa tó àwọn afáwa mo wá ń gbé tó bá gbà lápapọ̀ ló dáa jù mo wá gé gbà tó parí ẹ̀ kò sí problem àmọ́ ètò ìgbà yẹn ká gbà lápapọ̀ jama yẹn ká ṣe olúkúkú rẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ Qur'an kò lọ àwọn ṣùgbọ́n náà wà lọ àwọn gbígbà míì kò sí kí ni òun náà tún lọ ìkíhun lásìkò níjàmá kò lọ tahajjud lóru kò lọ jama amúgbé dára kọ́lọ́ kó gbàgbé sí nǹkan wa Allahumma a'izz al-islam wal muslimin wa adilla ash-shirka wal mushrikin wa dammir a'daka a'da' ad-din rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar la hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله